ìwò ẹ pè wọ́n ẹni kó má jìnnà sí kó má sá fún wọn. awo kan ti jáde láti ràn wọ́n lọ́wọ́ ó ní nǹkan tó ń ṣe wọ́n ó ní òun gùn ẹ̀ lọ́wọ́. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín tẹ́ ó bá ti mu àgbo àmúdi tí mo sọ yìí tára ẹ̀ ò bá ti yọ tára ẹ̀ ò bá ti yá kó lálàáfíà ẹ pè mí lórí ọmọ àlè má dá yín ló. tí ò ná yín lówó tí ò ná yín ní nǹkan pé ẹ fẹ́ lọ ra kinní kan ni èmi ò sọ pé mi ò ní kẹ́ ẹ bá mi gbé olúwo wá pé màá tọ́jú ẹ rárá débi pé àwọn fẹ́ gbá wa ni wọ́n fẹ́ lù wá jìbìtì ni èmi ò bá yín mi ò sọ pé màá bá yín ṣe pé kẹ́ ẹ máa gbé bọ̀ kí n tọ́jú ẹ ẹ̀yin ni mo fẹ́ kọ́ ẹ̀yin awo tẹ́ ẹ súnmọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olúwawo olúwo ẹ̀yin tẹ́ jẹ́ agbèfọ́ba ẹ̀yin tẹ́ jẹ́ ìṣòro tí ń bọ́ bá ṣèlú ẹ̀yin ni mo fẹ́ kọ́ tẹ́ ẹ bá ti gẹ̀ẹ́sì tẹ́ ẹ bá ti ṣe ẹ ṣe ẹ make sure pé ó mú ẹ láṣẹ Olódùmarè tó bá máa mú láàrin ọ̀sẹ̀ kan ó máa wà ókè ó máa wà ókè confam mo sọ fún yín yẹn ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tó wà níwò ẹ̀yin ọmọ Òwò tẹ́ wà lókè òkun tẹ́ wà káàkiri àgbáláyé ẹ jọ̀ọ́ ẹ̀yin ti Port Harcourt ẹ gbìyànjú ẹ mẹ́sẹ̀jì àwọn bàbá tó ń jẹ́ olóyè Ìwó àwọn bí olóyè awo tó ń jẹ́ olóyè bí àwọn oyè awo oyè jagunjagun ọdẹ ní Ìwó ẹ pè wọ́n ẹni kó má jìnnà sí kó má sá fún mọ́ kó má sá láàfin mọ́ kó má attend sáàfin kó má bá ṣọ̀rẹ́ kó má bá ṣeré tó bá ti ń rí wọn padà dáadáa ara ẹ̀ ojú ẹ̀ àtúmọ̀ wọn lára á tún recognize wọn gbogbo eléyìí tó ń gbàlẹ̀kẹ̀ kiri yẹn kíní yẹn ló ń jẹ́ kó gbàlẹ̀kẹ̀ kó mọ nǹkan tó ń ṣe bàbá kan ó gba ìlẹ̀kẹ̀ lọ́wọ́ mi ọ̀lọ́ gbogbo tí kò ń ṣojú lásán àwọn bàbá yẹn náà wá jẹ́ kí gbogbo ẹ̀yin babaláwo Ìwó kẹ́ ẹ sá fún. tí kíní yẹn bá tutù kí gírì mọ́lẹ̀ bẹ́yẹn kò sí wà tí ó lè ṣìwò òun ló fi lé ọmọ Kẹ́ńyà yẹn lọ. sọ kí n ṣojú lásán mo bẹ̀ yín mo rọ̀ yín gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n Ìwó ẹ̀yin olóyè ẹ̀yin tẹ́ nífọ̀n tẹ́ lé kan náà ẹ̀yin tẹ́ rí ṣe níwò ẹ̀yin ọmọ Ìwó tẹ́ wà lókè òkun tẹ́ wà lẹ́yìn odi ẹ gbé ìgbésẹ̀ in tó ń ṣe èèyàn ń ṣojú lásán ẹ tọ́jú ẹ̀ Don Fákiyè Kárọ̀sà ẹ tọ́jú ẹ̀ ẹ gbìyànjú mi ì sọ pé kẹ́ ẹ gbé wá. ẹ̀yin ọlọ́gbọ́n ayé ẹ̀yin onímọ̀ ayé ẹ̀yin olóyè ayé láàrin èmi àti yín kí ni bàbá yìí nǹkan tó sọ yìí kí lè rí sí ṣé nǹkan tí kábíyèsí ń túwò lọ́wọ́lọ́wọ́ àwọn wà tí wọ́n ń wò ṣé ká pè ní ìwà àdámọ̀ wọn ni àbí ká sọ wípé ejò náà wọn nù ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tí mo fẹ́ ká serious ní sí ni o ṣé ká ní ìwà àdámọ̀ wọn ni ṣé n pé we have individual differences wọn ká ló ní ìwà tiẹ̀ ṣé ká sọ pé ìwà àdámọ̀ wọn ni àbí ká sọ pé ejò wọn náà wọn nù gẹ́gẹ́ bí arákùnrin ṣe ṣàlàyé ẹ jọ̀ọ́ ẹ fi ìròyìn hàn ní abẹ́ comment section. This is Adonade. Bye for now.